àṣàbí tèmi ọmọ wọn nílọrin àfọ̀njá yèyé tó bí alámọ̀lámọ̀rin iléeṣẹ́ wa amap entertainment concept ọlábígbẹ̀yìn mi ń ṣe graduation lónìí ọjọ́ 17 oṣù kẹwàá ọdún yìí níléeṣẹ́ tèmi tọ́pẹ́ home fashion mo kí ọ kú àforítì àṣàbí tèmi nítorí pé kò easy kéèyàn dúró sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ fáìmọye ọdún kì í tún wá ṣe kó dúró lásán ó tún fojú sí i ó sì tún mọ ohun tó ń ṣe àṣàbí mo kí ọ gan-an ni ó kú fọmọnìyàn ṣe àìmọye ọmọ pàápàá jùlọ ọmọ obìnrin tó ṣe pé ṣe ló dá gbogbo kìràkìtà òbí láti jẹ́ kó jẹ́ èèyàn ṣe ló dánú sígbó ṣùgbọ́n tí ẹ ò rí bẹ́ẹ̀ ṣe ló jẹ́ kí gbogbo ògbìyànjú àwọn òbí rẹ lórí rẹ ó já sọpẹ́ ìdí nìyí tí mo fi ń kí ẹ kú àforítì ó jàre àṣàbí tèmi ọ̀rọ̀ tí ẹ náà ó já sọpẹ́ lórí gbogbo ọmọ tó o bá bí ẹnu ẹpẹ́ rẹ ò sì ní kan iṣẹ́ yìí yóò dirú yóò sì dìgbà fún ọ ǹbá mọ̀ kí n ti ṣe tipẹ́ ni ó jẹ́ fún ọ ò ní fi ka àbámọ̀ sẹ́nu lórí iṣẹ́ ọ̀hún ò ní ṣí lẹ́yà àṣàbí tèmi ọkọ tẹ̀yìn ń fẹ́ tí dàrin àjò òru Olúwatóyìn ọlọ́run ò ní taari rẹ̀ sí ọ ò ní ṣí lẹ́yà Olúwatóyìn nídìí iṣẹ́ yìí ọ̀nà ó là fún ọ ó rówó fi ṣe ò ní dààmú lẹ́nu iṣẹ́ yìí ó rí bá ti ṣe bẹ́ẹ̀ ló rọ́nà gbégbà ọ̀nà ò ní dímọ̀ ò ní gbẹ́sẹ̀ ẹjọ́ bẹ́ẹ̀ ló ní gbà tọ̀ràn lẹ́jàre ọmọ wọn nílọrin àfọ̀njá ẹnu dùn jùyọ̀ ọmọ ajífikà lọ́mọdámọ́lẹ̀kùn àríṣe kọ́ńdúkọ́ńdú ọmọ akẹ́wùgbẹ̀rú ọmọ afitẹ̀sùbà gbọ́rẹ́ wọ́n lẹ́sìn lẹ́gùn yín nílùú bàbá tó bí ọlọ́mọ mo kí òjé ọmọ àṣàdúrà gbọ́rẹ́ wọ́n lọ́pọ̀ tí ò bá gbọ́rọ̀ lẹ́fí pọ́ntí nílùú bàbá tó bí ọlọ́mọ wọ́n lọ tí tó bá kọ̀ tí ò bá tún gbọ́rọ̀ ṣẹlẹ̀ fún ọmọ líle mu wọ́n tún wá rí tọ́mọ líle gan ò bá tún gbọ́rọ̀ ṣẹlẹ̀ kọjú rẹ̀ sókun nílùú bàbá tó bí ọlọ́mọ mo kí òjàre ọmọ òwúta dídùn aṣọ lè dìdí ènìyàn ọmọ òpómúlérò mọ́jà lẹ́kàn àṣàbí wọ́n níran bàbá yín ní wàrún fálárùn ìyẹn nílé bàbá tó bí ọlọ́mọ gangan nílùú Ìlọrin wọ́n ní tí wọ́n bá wá wàrún fálárùn tán wọ́n yìí gbẹ̀jẹ́ ọmọ arólú ọmọ abẹ̀rín ayọ̀ lẹ́nu wọ́n nírìn ẹsẹ̀ yín méjèèjì ṣe ní wù ní ọmọ ọ̀bùn mẹ́ka pàlájàre ọmọ tó fara ti bí òkè wọ́n lágbó lẹ́kẹ́ ni wọ́n ti wọrí ẹni tí òṣùwọ̀n ṣe nílé bàbá tó bí ọlọ́mọ lẹ́jàre àṣàbí tèmi àṣàbí má wàá gbàgbé pé mo nílé iṣẹ́ amap entertainment concept láti ń kí ọ yèyé tó bí ọlọ́mọ ló sì rán mi sí ọ ìyá àlùbáríkà abiyamọ tí dúró pẹ́ lẹ́yìn ọmọ òkú iṣẹ́ òkùnkùn ní iṣẹ́ lásán lórí ọmọ Ẹlẹ́dùà ó sì dé gbìyànjú rẹ̀ ládé lórí ọmọ ojú òní tì ọ́ gbogbo èròǹgbà rẹ̀ lórí ọmọ lẹ́lẹ́dùà ó múṣẹ òní sunkún lórí ọmọ òun ló ní ká sẹlibirẹ́tì rẹ nítorí pé ìwọ náà ń gbòmìnira lónìí congratulations Rihanna Olúwatóyìn àṣàbí barakallahu.